ọjọ́ kìíní oṣù kìíní ọdún yìí ni a gbọ́ wípé ilé ìyá Ọ̀ṣun jóná tí wọ́n sì ti mú àwọn kọ̀ọ̀kan tí wọ́n ń funra sí wípé wọ́n ṣe iṣẹ́ náà. Ní báyìí a wà níwájú ọ̀kan lára àwọn agbẹjọ́rò láti bá wa sọ̀rọ̀ bí ìgbẹ́jọ́ ṣe lọ nílé ẹjọ́ àti ohun tí ó kàn. Ǹjẹ́ a lè mọ orúkọ yín àti ẹni tẹ́ dúró fún? Orúkọ mi ni lọ́yà Tóyìn Mohammed Ọ̀nàlápọ̀. Èmi ni lọ́yà fún ìyá Ọ̀ṣun. Èmi kì í prosecute kéèsì o, state ló ń ṣe kéèsì, àmọ́ èmi ni fún nominal complainant tí í ṣe ìyá Ọ̀ṣun. Although they were granted bail, but the court give us a date. Yorùbá sà. Bẹ̀tẹ̀ lóòótọ́ wọn fún ọ ní bail, ṣùgbọ́n tí ilé ẹjọ́ sọ ni pé ọjọ́ tí ń bọ̀ wá ọjọ́ tá a mú 26 of March ká wá fi ìdí ẹjọ́ wa múlẹ̀ ní ìjọ pé a ti múra báyìí láti fi ìdí ẹjọ́ wa múlẹ̀, so we are ready for that. Anytime tó bá ti yá we are ready, bẹ̀tẹ̀ pé fún ọ ní bẹ́ẹ̀lì kò lọ́pẹ́ ẹjọ́ ti parí gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, so we fully prepare. Báwo wá ní ìtàkùrọ̀sọ ṣe lọ ní ilé ẹjọ́? Tí wọ́n bẹ̀ ni pé wọ́n kà ètò sí wọn létí gbogbo wọn láwọn ò jẹ̀bi. Àwọn lọ́ọ̀yà àwọn tá a fẹ̀sùn kàn wọ́n béèrè fún bẹ́ẹ̀lì. Lọ́ọ̀yà ìjọba òun náà sọ òun ó ṣàtakò lórí ẹ̀. Adájọ́ nígbà tí ọlọ́pàá ti lè fún ọ ní bẹ́ẹ̀lì yẹn ó yẹ ká náà fún ọ ní bẹ́ẹ̀lì náà fún àgbàdo wọn lẹ́nu. Ok, báwo wá ní kí ni ohun tẹ́ lè sọ pé ẹjọ́ yìí lè jẹ́ ní sí igun tiyín? Ṣé mọ̀ pé àwa ni victim, àwa lọ̀rọ̀ ṣẹlẹ̀ sí láti rí for sure case. Ok, ẹ ṣe púpọ̀ sọ. Kì í ṣe ọ̀rọ̀ tí a lè máa sọ lórí kíní how to pursue my case. Ẹ̀sìn lágbára ọ̀rọ̀ ní we are pursuing the case and then we have trust and then nígbàgbọ́ nínú adájọ́ pé kò ní í ṣègbè fẹ́ni kankan. Ó sì jẹ́ nìyẹn. Ẹ ṣe púpọ̀. Ẹ káàárọ̀ sà. Káàárọ̀. Yóò wù wá ká sọ fún wa ohun tí ẹ bá wá ilé ẹjọ́ lónìí àti ẹni tí ẹ torí ẹ̀ wá àti orúkọ yín. Síwájú orúkọ ẹni ní ìjáhùn rẹ̀ ni. Orúkọ tèmi ni Olúwawo Adífálà, Kwara State. Ọ̀rọ̀ nípa ìyá wa Àṣàbí Olórìṣà tí wọ́n sun ilé rẹ̀ níná wọn ni a wá sí. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìjọba Kwara fún iṣẹ́ takuntakun àti ìgbésẹ̀ tí wọ́n gbé ń bẹ̀. A rí pé wọ́n ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́, inú wa sì dùn, ayọ̀ wa kún. Kí òòṣà òkè kó túbọ̀ fún wa ní ipá àti agbára, ọba dániwáyé kó túbọ̀ bá wa tẹ̀ wọ́n síwájú àti síwájú sí ó sì jẹ́nu. Ó rà pé a rí ìyá Ọ̀ṣun gan-an fúnra wọn. Wọ́n wà ń bí. Ẹ̀yin yóò wá ká bá ìyá Ọ̀ṣun. Ẹ sọ̀rọ̀ màmá. Ìyá tí a ń wò ní ojú ìran wa yìí náà ni ìyá Àbẹ̀bí Olórìṣà, ìyá Àṣàbí Olórìṣà. Àwọn ni iná jó ilé wọn tí ó sì jẹ́ wípé wọ́n ti mú àwọn afurasí tí ó ṣe iṣẹ́ náà tí wọ́n sì ti wọ́ wọn wá ilé ẹjọ́. Ìyá ewu akẹ́yẹ agbógbólóhùn kan sí méjì lẹ́nu yín. Ẹ ṣeun, mo dúpẹ́, ẹ ní dààmú, nǹkan níyìn ò ní parẹ́, mo dúpẹ́ gan-an, mo dúpẹ́. Dédé ìrìn àjò tí ìyàn kọ̀mẹ́ntì sọ mí sí náà ni mo wà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìjọba, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìjọba pátápátá àti ẹni tó fẹ́ mi àti ẹni tí ò fẹ́ mi. Mo dúpẹ́. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àjọ oníṣẹ̀ṣe pátápátá. Mo dúpẹ́ ayé òní sọ yín sí wòwò. Ifá kanṣu àti gbogbo ayé òní sọ yín sí wòwò. Àmọ́ bí gbogbo rẹ̀ ṣe ń lọ báyìí, ọkàn yín balẹ̀ wípé ilé ẹjọ́ yóò ṣe ohun tó tọ́. Ọkàn mi balẹ̀ lérí pé ní èsè tó dáa, ní èsè tó tọ́. Ǹjẹ́ lórí ilé tó jóná ǹjẹ́ àwọn ènìyàn ti ń dìde fún yín, pàápàá jùlọ àwọn oníṣẹ̀ṣe láti rí gbogbo àwọn oníṣẹ̀ṣe ti dìde, kódà wọ́n sì rànlọ́wọ́ fún mi níbi pé wọ́n lọ ra ilé fún mi pé kí n má máa sun ta. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ra ilé fún yín. Bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ wọn, mo dúpẹ́ gan-an, mo dúpẹ́. Ẹ ṣé púpọ̀. A dúpẹ́ lọ́wọ́. Yóò wù wá kẹ́ dárúkọ yín fúnra yín. Èmi ni Àṣàbí Olórìṣà Olúwatóyìn. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin BBC Yorùbá náà. BBC Yorùbá ni. Ọ̀rọ̀ la ti gbọ́ lẹ́nu ìyá Àṣàbí Olórìṣà fúnra wọn. Wọ́n ní àwọn oníṣẹ̀ṣe wọ́n gbìyànjú agbára wọn, wọ́n sì ti ra ilé fún àwọn káwọn má bàa sùn ta. Bí gbogbo ẹ ṣe ń lọ ní ilé ẹjọ́ náà là ń wò ní ojú ìran wa yìí.
ní báyìí ilé ẹjọ́ ti fún àwọn afurasí méje náà ní bẹ́ẹ̀lì ní òdiwọ̀n 2.5 million naira àti àwọn onídùúró. Àmọ́ kí ó tó di wípé a lọ, yóò wù wá kí a gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn agbẹjọ́rò tí ó dúró fún àwọn afurasí méje náà. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà. Ǹjẹ́ a lè mọ orúkọ yín? Orúkọ mi ni Abdulkadir Adémọ́lá Bọ́lájí Àjàsà. Ta ni ẹ dúró fún ní ilé ẹjọ́ àti wípé báwo ni ìgbẹ́jọ́ ṣe lọ? Mo jẹ́ kan lára àwọn lọ́ọ̀yà tí wọ́n appear fáwọn defendant nínú kéèsì tí a ṣe parí tán sí tó ní ṣe pẹ̀lú kéèsì ìyá àbíyè tí wọ́n sọ pé wọ́n jólè wọn ní ìsàlẹ̀ kòkò. The defendant yìí àwọn olùjẹ́jọ́ àbí? Gbogbo àwọn olùjẹ́jọ́, mo wà lára àwọn lọ́ọ̀yà tó dúró fún wọn. Okay. So tí mo jẹ́ kan lára àwọn lọ́ọ̀yà wọn. Bàbá wo wá ní ìgbẹ́jọ́ ṣe lọ? Ìgbẹ́jọ́ ilé ẹjọ́ ti fún wọn ní bail látara pé gbogbo wọn náà ti wà on bail tẹ́lẹ̀ látọ̀dọ̀ àwọn ọlọ́pàá. Okay. So wọ́n kàn wá sí kóòtù fúnra wọn láàárọ̀ yìí láìsí wàhálà láìsí dààmú. So kóòtù dẹ̀ ti fún gbogbo wọn ní bẹ́ẹ̀lì wípé kí wọ́n mú onídùúró kọ̀ọ̀kan wá in the sum of 2.5 million naira each. Okay. So ní kóòtù grant gbogbo wọn. So Okay. kò sí problem kankan whatsoever. So gbogbo wọn ò lọ lé, wọ́n máa tàtí lé wá sí kóòtù láti wá máa jẹ́ ẹjọ́ wọn lọ. So wọ́n dẹ̀ ti adjourn kéèsì sí on the 26th of March 2026 fún pé kí ẹjọ́ bẹ̀rẹ̀. Ẹ ṣé So púpọ̀. ọ̀gá wa náà ṣe èdè náà ni. So Ọ̀tẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa wà ní orí ìkànnì BBC ní Òsì Yorùbá. A sì wà ní ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sí ìlú Ìlọrin lórí níbi tí ìgbẹ́jọ́ ti bẹ̀rẹ̀ lórí àwọn méje tí wọ́n fẹ̀sùn kàn wípé wọ́n sọ ilé sí ilé ìyá olórìṣà ní ìsàlẹ̀ kókò ní Ìlọrin ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún tí a wà yìí. A tún rí ọ̀kan lára àwọn agbẹjọ́rò tí ó wà fún àwọn olùjẹ́jọ́. Ẹ jọ̀ọ́, ǹjẹ́ a lè mọ orúkọ yín kẹ́ sì sọ fún wa lérèfé bí ìgbẹ́jọ́ ṣe lọ? Èmi ni Dr. Fọlọ́runṣọ́ Ahmad Hussein tí gbogbo ayé mọ̀ sí Saddam Fàgbà. Mo ń ṣaṣojú ẹnìkan nínú àwọn tí wọ́n ń jẹ́ ẹjọ́ lórí ọ̀rọ̀ yìí. Lónìí kò sí ìtòpọ̀ tó ṣẹlẹ̀ ju pé wọ́n kó wọn wá court, wọ́n sì ka ẹ̀sùn sí wọn létí gẹ́gẹ́ bí òfin ṣe wí. Gbogbo wọn sì jẹ́ kí ilé ẹjọ́ mọ̀ pé bí wọ́n ti wí òun kọ́ ló ṣe rí òun. Nígbà tí wọ́n ti deny yẹn, n tó fi béèrè ni pé kẹ́ni tó pẹjọ́ ó kẹ́lẹ́rìí ẹ̀ wá. Wọ́n sì mọ́jọ́ tí wọ́n ó kẹ́lẹ́rìí wá. That's I think it's adjourned to 26th of March. Then ilé ẹjọ́ sì file application fún bẹ́ẹ̀lì wọn. Ilé ẹjọ́ sì grant wọn ní bẹ́ẹ̀lì nítorí wípé àwọn ọlọ́pàá tí wọ́n investigate wọn gan ti grant wọn bẹ́ẹ̀lì ó ti fẹ́ẹ̀ tó jẹ́ 15. Ilé ẹjọ́ àwọn òpin tí ọlọ́pàá bá fi fíìlì yìí pé wọ́n entitled sí bẹ́ẹ̀lì, èwo ń ti kóòtù ó wà ní kò lẹ́tọ̀ọ́ sí bẹ́ẹ̀lì despite the fact wípé the same ọlọ́pàá tí ó admit wọn sí bẹ́ẹ̀lì láti bí ìjẹ́ 15 or thereabout, wọ́n tún kọ̀wé ránṣẹ́ sí ilé ẹjọ́ pé kí ilé ẹjọ́ mọ̀ fún wọn ní bẹ́ẹ̀lì. The same ọlọ́pàá tóun fún wọn bẹ́ẹ̀lì látọ̀dọ̀ ara tiẹ̀, ó tún wá kọ counter affidavit sí kóòtù pé kóòtù ó deny wọn ní bẹ́ẹ̀lì. Ibẹ̀ nílé ẹjọ́ tí wàá wò pé kò dájú pé ẹni tí máa ń ti ń sẹnu méjì bí ọ̀bẹ, kò dájú pé irú ẹni bẹ́ẹ̀ mọ ẹni tí ń ṣe. So in the wisdom of the learned judge, they were granted bail. Ẹ ti ń ṣèbò. Nínú ìwòye sí àwọn adájọ́ àgbà wa náà tí wọ́n jẹ́ ọlọ́lá jùlọ ẹlẹ́kọ̀ọ́ ńláńlá nípa òfin yẹn, wọ́n fún wọn ní bẹ́ẹ̀lì pé kí wọ́n wá olùdúró kọ̀ọ̀kan fún gbogbo wọn ká sì padà wá ní ọjọ́ 16 oṣù kẹta ọdún fún ìgbẹ́jọ́ kí wọ́n kó wẹlẹ́ ní wa lọ́jọ́ náà. Kọ́lọ́n kó ṣọ́ ẹ̀mí gbogbo wa dìgbà náà àti ìgbà náà lọ. Ẹ ṣé púpọ̀ sir. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Dr. Fọlọ́runṣọ́ Ahmad Hussein tí gbogbo ayé mọ̀ sí Saddam Fàgbà. Ẹ ṣeun, mo dúpẹ́ o. Mo kí gbogbo ojú tó ń wò wá, orí ìkànnì BBC Yorùbá la wà.
ní ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sí ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lórí àwọn méje tí wọ́n fúnra sí wípé ó sọná sí ilé ìyá olórìṣà ní ìsàlẹ̀ kókó ní ìlú Ìlọrin. Báyìí náà ni èrò ṣe túyáyá pàápàá jùlọ láti ìsàlẹ̀ kókó níbi tí agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ láti wá sí ilé ẹjọ́